Aláròyé máa wí o. Àwọn agbébọn kọlu ilé ọlọ́mọ aláìníyàá, wọ́n jí 23 nínú wọn lọ. Kò dín ní àwọn ọmọ 23 tí àwọn jàǹdùkú agbébọn yìí jí gbé lọ lásìkò ìkọlù tí wọ́n ṣe sílé wọn tó wà lágbègbè Zariagi, ojú ọ̀nà Kabba Lọ́kọ́jà nípínlẹ̀ Kogi. Lálẹ́ ọjọ́ Àìkú Sunday, ọjọ́ 26 oṣù kẹrin yìí ni àwọn ẹlẹ́kẹ̀rú ya wọnú ọgbà tó ní ilé àwọn ọmọ aláìní òbí àti iléèwé tí wọ́n ń pè ní Dahal Quitab Group of Schools nínú. Lásìkò ìkọlù yìí ni wọ́n tún jí ìyàwó ẹni tó ní iléèwé náà gbé papọ̀ mọ́ àwọn ọmọ tí wọ́n jí gbé lọ. Nínú àtẹ̀jáde tó fi síta lọ́jọ́ Ajé Monday, ọjọ́ 27 oṣù kẹrin ọdún yìí ni kọmíṣánná fọ́rọ̀ ìlanilọ́yẹ̀ nípìnlẹ̀ náà Kingsley Fanwo ti sọ wípé lójú ẹsẹ̀ làwọn òṣìṣẹ́ aláàbò ti débẹ̀, èyí tó ṣokùnfà bí wọ́n ṣe rí 15 gbà kalẹ̀ nínú àwọn ọmọ tí wọ́n jí gbé lẹ́sẹ̀kẹsẹ̀. Kọmíṣánná yìí ní agbègbè tí ojú kò tó tí kò sì tẹ̀lé ìlànà ìkẹ́kọ̀ọ́ táwọn ojúgbà àwọn lágbègbè náà ń tẹ̀lé ní àwọn iléèwé tí kò forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba náà ń lò. Ó ní ọ̀nà tí kò bófin mu làwọn iléèwé yẹn fi ń ṣiṣẹ́ wọn lágbègbè tó wọnú tó sì súnmọ́ ibi igbó, láì jẹ́ wípé wọ́n forúkọ sílẹ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ náà tí àwọn aláṣẹ tọ́rọ̀ kàn àtàwọn iléeṣẹ́ ètò ààbò náà kò sì mọ̀ sí i. Ìjọba ìpínlẹ̀ Kogi gbóṣùbà ńlá fáwọn agbófinró àtàwọn ẹ̀ṣọ́ aláàbò yòókù fún bí wọ́n ṣe tètè jí gìrì láti tètè yọjú síbi ìṣẹ̀lẹ̀ náà. Fanwo ní gbogbo akitiyan làwọn ń ṣe láti rí i wípé àwọn ọmọ 8 yòókù gba ìtúsílẹ̀ kí àwọn sì fi páńpẹ́ ọba gbé àwọn tó ṣiṣẹ́ ibi náà. Ó wá kìlọ̀ fáwọn oníléèwé láti má ṣe sọ wípé àwọn fẹ́ máa dá iléèwé tàbí ilé àwọn ọmọ tí kò ní òbí sílẹ̀ ní àwọn agbègbè tó bá dá páropáro tàbí láì jẹ́ wípé àwọn aláṣẹ ìjọba mọ̀ sí i tí wọ́n sì fọwọ́ sí i. Ó ṣàpèjúwe irú ìwà àti ìgbésẹ̀ yìí bí eléyìí tó léwu gidi gan-an. Ó ní nígbà tí ó jẹ́ wípé ojúṣe ìjọba ni láti rí dájú wípé wọ́n gba gbogbo àwọn tí wọ́n jí gbé sílẹ̀, ó tún wá ṣe pàtàkì láti kìlọ̀ wípé ẹnikẹ́ni tó bá dá ilé ọmọ aláìníyàá, iléèwé tàbí ibùdó ìkẹ́kọ̀ọ́ kankan sílẹ̀ lágbègbè tó dá páropáro tí ojú kò tó tí àwọn oníṣẹ́ ibi sì lè wá nígbàkúùgbà láì jẹ́ wípé irú ẹni bẹ́ẹ̀ forúkọ sílẹ̀ tàbí fi tó àwọn aláṣẹ tọ́rọ̀ kàn létí ń ṣẹ́wọ́ sí wàhálà ni o. Ọ̀rọ̀ ààbò tí kò fẹsẹ̀ múlẹ̀ lè mú kí ewu wà fún irú àwọn iléèwé bẹ́ẹ̀, pàápàá jùlọ nírú àsìkò yìí tí nǹkan kò ṣẹnuure lẹ́ka ètò ààbò ilé wa. Ìjọba kò faramọ́ irú àwọn nǹkan báyìí, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń pariwo pé kí ẹ tẹ̀lé òfin àti ìlànà tó wà nílẹ̀ fún irú àwọn ètò báyìí. Kọmíṣánná wá fi àwọn èèyàn lọ́kàn balẹ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ń fi gbogbo ara ṣiṣẹ́ láti mú ohun gbogbo padà bọ̀ sípò. Bẹ́ẹ̀ ló ti fi kún wípé àwọn kò ní jẹ́ kí etí ará ìlú ó di sí bí gbogbo nǹkan ṣe ń lọ yìí. Ó wá rán àwọn olùdásílẹ̀ iléèwé láti má ṣe jìnnà sí àwọn iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ iléèwé láti ṣe àyẹ̀wò tó tọ́ fún wọn àti fún ààbò ẹ̀mí àti dúkìá wọn. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròye Online TV.